Africa Content TV.
Ẹjọ́ tàkìlá aláyé ní gbangba. Ẹjọ́ bá yẹ wá sí i. Àjà ó sáré ní ìlú bẹ́ẹ̀ o. Ọmọdé mi bẹ́ẹ̀ ló lórí ìyá yàrá. Àjà ó wá gòkè ìlú tó wá. Ayé polówó tán lórí ilẹ̀ náà lọ́dẹ̀ pẹ́. Àbàgbà Fúlàní tó káwọ́ ẹ̀kọ́ kìrò. Yàrá bá bomi ọmọ mọ́lá àwùjọ. Àbẹ̀rẹ̀ pọ́nà lọ́la kò fi tọ̀sí. Ìwádìí onílẹ̀ tó pọ̀ gan o. Ọ̀gá onílẹ̀ tó pọ̀ pẹ̀lú lẹ́kì. Sàyí ni ló bá ń falẹ̀ tó kalẹ̀. Gbogbo ọlọ́pàá tó bá balẹ̀ ìjà, ọmọ kò sábẹ̀ ọmọ wa tó lọ́lá ọmọ nígbà fún. Ọ̀gá orílẹ̀ èdè gbogbo pẹ̀lú ilé ìjọ, láyé ìjọba ọ̀sálẹ̀ tó kalẹ̀. Onítóbi owó ní ìlú Àbújá, ó tún nílé kò lábàá fún ìlú náà. Aláṣẹ ní ilé ìṣẹ́ pẹ̀lú. Èèyàn ti dáhùn ìdáhùn ní ìtúbí. Ìjọba àti dáṣà á lè mú ṣe. Ìrẹsì.
Thank you.